تعلم أكنة الأعين وما تخفي الصدور رب علمني ما ينفعني وانفعني بما علمتني وزدني علما ويا معلم إبراهيم علمني ويا مفهم سليمان فهمني. Ní àárọ̀ yìí a ní láti continue lecture tí a ń bá lọ àmọ́ ká tó bẹ̀rẹ̀ a ní láti rántí gbogbo àwọn àlùfáà wa wọ́n bẹ̀rẹ̀ bàbá wa Maulana Mudirul Markaz الله حياته وشيخ المركز ومديره أدام الله حياته Ọlọ́run kó járe wọn pẹ́ آمين láti rí tí wọ́n ọkà ní gbogbo àwọn àlùfáà tí wọ́n bẹ̀rẹ̀ léde yìí Ọlọ́run kó sí dára fẹ́ ní kọ̀ọ̀kan àwọn tí wọ́n ti lọ láti rí bàbá wa Sheikhul Islam Maulana Sheikh Adam Abdullahi Al-Alori Ọlọ́run kó bá wa kẹwọn ó kẹ gbogbo àwọn àfáà tó wà ní ilé ìjà yìí ọlá fàtà. Bismillahir Rahmanir Rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ibi tí a bọ́rọ̀ dé nípa ọ̀rọ̀ ẹ̀mí à ń sọ lọ ètò fàtà fi bọ́ sínú ọdún yìí gbogbo aná láti mọ̀ tí pé kọ̀díyà sáà ní tó yẹ ká dá sí torí kí àwọn èèyàn lè rí náà rí kí ni wọ́n ń pè ní òdodo. àbá wọ́n ní bíbí tá a bọ́rọ̀ dé tá a ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀mí tá a ti ń sọ gbogbo aná láti máa ń tọ́fà tí tọ́pìkì náà táwọn dìde láti pé ká lè ká gbogbo àwọn èèyàn wọ́n lè mọ tí ń jẹ́ òdodo nínú ọ̀rọ̀ ẹ̀mí náà. àdéwájú àmà níjẹ̀jọ́ ipe ibi tí Ọlọ́run ti dá ẹ̀mí náà àti jẹ́ àmà ipe ẹ̀mí kìí ṣe Ọlọ́run ló dá ẹ̀mí. àbá wá sì jẹ́ ká mọ̀ níjẹ̀jọ́ ipe ẹ̀mí tẹ́rí ni kìí ṣe Ọlọ́run ọba gan lọ́dẹ̀ ẹ̀mí gan fún ẹ̀. A sì ti jẹ́ ọmọ ibi tó ti dá ẹ̀mí pé ilé àṣẹ ló ti wá ilé àṣẹ ẹni ẹ̀mí ti kí ni ó ti jáde ilé àṣẹ yìí àtàgbáyé àṣẹ yìí ni wọ́n pè ní alamul qudra. wọ́n sì jẹ́ ká mọ̀ ìpí ẹ̀mí tẹ́rí ní ilé àṣẹ ló ti wá. àbí kí n pè ní alamul amri bí mo ti pè fún yín jẹ́ òní èyí tó bá wùyàn kó pè ní méjèèjì. wọ́n ní ilé àṣẹ ni iná ló ti wá tí a pè ní alamul qudra. èyí ní alamul amri tí mo pè wọ́n kọ́ mọ́ dàrú máa lọ́wọ́. wọ́n ní kó lè máa dàrú máa lọ́wọ́ òun náà ní alamul amri. ilé àṣẹ ìlú ti jáde a sì ti já ọmọ tí wọ́n pè bẹ́ẹ̀ ipe tàbá wá fẹ́ pé pẹ̀lú ohun ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ sáyẹ́nsì òun ni ká sọ pé ẹ̀mí látara solar energy ìlàjì dà. wọ́n ní tá a bá fẹ́ pè é pẹ̀lú ohun sáyẹ́nsì òun náà ní ká sọ pé ẹ̀mí ò ní ọwọ́ látara solar energy. ẹ̀mí yìí ni wọ́n ń pè ní spirit gẹ́gẹ́ bá ti sọ níjẹ̀jọ́ bó ti ẹ̀jẹ́ pé Yorùbá kì í là àwọn àtúnlá aláàárọ̀ yìí ipé Yorùbá ò lédè fún mi náà ẹ̀mí èyí táwa náà ń lò yìí nísìn ni wọ́n ń pè ní soul ìyàtọ̀ tí mẹ́ láàrin soul àti spirit Yorùbá ò gbé ìtumọ̀ kankan kalẹ̀ fún ẹ̀mí náà ní pé méjèèjì. wọ́n ní èdè Yorùbá fi yàtọ̀ sáàrin spirit àti soul wọ́n ní nǹkan kan náà ni Yorùbá ń pè méjèèjì. inú ìbéèrè táwọn èèyàn sì bí mi ni èmi náà sì wá mọ̀ bí ti fi yàtọ̀ sí Yorùbá títí sí torí Yorùbá mi náà kọjá geere sọ bẹ́ẹ̀ rárá àwọn oní Yorùbá ọmọ lọ wá nǹkan àwọn má dàbí lóbi tèmi lọ jìnnà bí n bá ń fẹ́ ìbò yanjú ẹ̀ lẹ́yìn tí mo gbọ́ pọ́ mọ́ ara. wọ́n ní èbó tá bàbá fi yanjú ìyàtọ̀ láàrin ẹ̀mí ẹgbẹ́ káká mọ́ bí kálukú ọmọ fi wà ẹ̀bùn náà lágbé èbó. mo ti já mọ̀ pé sípírìtì yìí kò sára nǹkan tí ò sí lérí ilẹ̀ àti ní sánmọ̀ òun ni Ọlọ́run fi pilẹ̀ ayé yìí gan gbogbo yunifásitì àwà yìí òun lọ́lọ́run fi pilẹ̀ rẹ̀ láti bẹ̀ ní gbogbo nǹkan míì tó bá wá papọ̀ mọ́ nǹkan míì tó bá tó papọ̀ mọ́ àwọn kọ́mpónẹ́ǹtì mi nínú àwọn ẹ́límẹ́ǹtì mi àwọn ẹ̀dá mi ó ṣe kí ni o yóò tún máa jáde. wọ́n láwọn jẹ́ ká mọ̀ pé síríìtì yìí
ipe nínú òun náà lọ́lọ́run fi pilẹ̀ gbogbo nǹkan tó bá tiẹ̀ papọ̀ máwọn nǹkan míì òun ni ó tún mọ máwọn ẹ̀dá mi jáde. bí wọ́n ṣe gbà jáde síra wọn mo sọ ní ìjẹjọ náà ipe lẹ́yìn ìgbà tó ń jáde tán sípírìtì yìí jáde tán iná làwọn òun náà àrùn àjáde bẹ́ẹ̀ ò torí pé òun náà kárin ni mo ti wí òun náà ti para di nation níta bá ní kò síbi tí ò sí ọyọ̀kọ̀ gbà pé ẹ̀dá tó jáde bẹ́ẹ̀ òun kì í ṣẹ̀dá kékeré ibi tí ó kà wọ́n pọ̀ dé ọ̀rọ̀ wà máyà alámòjò ní ó lè rọ̀ gbé kánú ilà àwọ̀ sọ bẹ́ẹ̀. wọ́n lẹ́bi ta wí yìí òun gan fúnra rẹ̀ ní ṣàkẹ́ni torí pé ń tọ́jáde lára rẹ̀ pọ̀ òun náà ní àyà tí wọ́n kà fún àwọn ń tọ́ka lé lérí nínú àlùkùránì. àmọ́ látara sípírìtì yìí tọ́ba tí mo sọ níjẹ̀jọ tí mo wá fẹ́ fi kún un lónìí ni pé tọ́ba papọ̀ mọ́ nǹkan mi ẹ̀dá mi ó jáde òun náà sì máa transform transformation rẹ̀ yóò jẹ́ kí àwọn nǹkan mi ọmọ wa hàn sí wa tí ó hàn sí wa tẹ́lẹ̀ nínú àwọn ẹ̀dá tó jáde nígbà tó transform òun ni wọ́n ń pè ní màláíkà. wọ́n lẹ́mi nígbà tóun náà máa ń transform fúnra rẹ̀ nínú àwọn ẹ̀dá tó wá jáde nígbà tóun náà transform òun náà ni màláíkà. màláíkà jáde ń bẹ látara ẹ̀mí látara àrùkù tá a máa ké ní Al-Kùránì ibẹ̀ ni àwọn màláíkà náà wọ́n ti jáde. ìtọ́ wà ní pé ẹ̀mí tẹ́ ti rí òun gẹ́gẹ́ bá ti sọ tọ́ka ní energy ni kò ṣe rí energy ni kò ṣe rí àmọ́ tó bá transform tó bá fẹ́ di tó bá rí yóò wá wá ní in angelic form yóò wá ń wá kí ni o yóò wá angelica yóò wá ń wá báwọn màláíkà ti kí ni o bí wọ́n ti rí o ọ̀rọ̀ báwọn màláíkà ti wá rí ìjọ mẹ́jọ ní màá sọ lóde kan. wọ́n lẹ́mí tó bá jáde òun náà ní máa ń jáde tí ó wà ní fọ́ọ̀mù àwọn màláíkà àmọ́ra àwọn màláíkà ti rí àbàbà wọn mọ̀ sọ níjọ́ mẹ́jọ. tọrọ yẹ ká mọ̀ àmọ́ tó bá tún di pé màláíkà náà ló fi yọ̀rọ̀ fún màláíkà tó bá yíra padà ó lè di rúhù sóye tó bá ètò yíra padà ó lè di málàkì ìgbésí ayé méjì tí màláíkà ń lòdù ó lè yíra padà kó padà sípìlẹ̀ rẹ̀ kó tún lè yíra padà kó tún dẹ̀dá mi tó bá wà nígbà tó bá yíra padà tó bá padà sípìlẹ̀ rẹ̀ á mọ̀ pé ní rúhù èyí ló jí kọ́ máa pa àwọn màláíkà bíi Jibril ní kíni o àrò sóye ẹnìkan kan ò ní rí yóò sì máa ṣiṣẹ́ lọ tó bá sì tún yíra padà ó lè ṣe kíni o ó lè di màláíkà tí ó wà ní màláíkà gan-an tó bá tún wá yíra padà inú yíra padà yìí à ń yíra padà yìí kọ́lọ̀ lè yíra padà kó déyàn tó bá yíra padà tó bá déyàn tẹ́ ẹni fọ́tò èèyàn báyìí á wà pé Jibril gan ni á wà pé ní kí ni o Jibril tó bá wà fọ́tò èèyàn lápè ní Jibril èyí ń lọ ṣẹlẹ̀ nínú àdísì tí tó ń sọ pé àtàkù yóò àlémọ̀kọ́ dìínà wọ́n lẹ́mí yìí ipé fa innahu Jibril yà ní pé ọ wá ń wa kò wá wà angelic form ó ti ṣe tanazulat mọ́làkíyà kan bẹ́ẹ̀ àwọn àtanazulat mọ́làkíyà yẹn kò síbi tí ò ti lè yọ bọ́ bá díjọ́ mẹ́jọ ní mọ̀ sọ tó bá yọ ó lè dèyàn ló jẹ́ pé a máa sọ fún ẹ pé wátà máa sálà láhá báṣàrá sẹ́wìyà ó lè di báṣàrì ní màláíkà náà tó bá wà ní báṣàrì yẹn tó wà ní fọ́tò èèyàn yẹn òun kọ táwọn pé àwọn kíkiri o ní Jibril tó bá wà ní fọ́tò àwọn màláíkà àwọn pé ní màláíkà tó bá wà ó tún lè yí padà àìpé ní màláíkà tó bá tún yí padà táyà tiẹ̀ wá rí mọ́ tó bá ní secret àwọn pé kí ni o àrò ẹni tó bá wà ní ìpìlẹ̀ rẹ̀ òun náà ni ó máa jẹ́rú tó bá yí padà ó lè yí padà yóò tún máa jẹ́ màláíkà tó bá sì tún yí padà bákan náà ó tún lè jẹ́ èèyàn. bí ṣe mọ wá yí padà jọ mẹ́jọ láàmà sọ
ẹbí sẹ́wọ́n máa ń yí padà àwọn bàbá ọmọ bá aṣọ níjọ́ mẹ́jọ. kọ́nà wọn bá dára àwọn ẹranko yóò jẹ ẹranko. yóò jẹ ẹranko. etí ò lè dà jọ́ mẹ́jọ lẹ́gbọ̀n kí ni òjò lè dà jọ́ mẹ́jọ lágbọ̀n. wọ́n ló tún yí padà ó tún lè di ẹranko. àmọ́ tá a fẹ́ sọ lónìí gẹ́gẹ́ bí tọ́píkì tí a mú níjẹ̀jọ́ ni pé àwọn ẹ̀mí wọ̀nyí kí ni àwọn owó ní wọ́n parapọ̀ máa wà nẹ́jọ́ ọlọ́run tí wọ́n fi rí ìkẹsí gẹ́gẹ́ bí mo sọ fún yín pé èèyàn àwa láàmọ́ ìyá ara wa àlífà lọ́lọ́run fi wá ṣe nínú plánéètì yìí kò sí tó jù wá lọ bẹ́ẹ̀ ìyẹn tó bá sọ́ra rẹ̀ dẹranko tó sọ́ra rẹ̀ di pàǹgbá tó sọ́ra rẹ̀ dàdígbà. láwọn èèyàn ọlọ́run bá ṣe àlífà lérí ilẹ̀ yìí. àlífà ni wọ́n tọ́ bá jáde fún ọlọ́run kò sí tó jù ọ lọ ní àì. àwa la sọ́ra wa di yẹ̀yẹ́ kọ́lá lómi ìbádé ń kọ́ sọ́ra rẹ̀ dẹranko tọ́wọ́ wa dẹranko táwọn kò sí tí ò lè sìn torí ibi tó rẹ̀ kó bá ti róúnjẹ náà yọ mọ̀ bá lọ. àpẹẹrẹ fẹ́yìn ọdẹ ẹranko iná ẹni kọ́ yẹ kí ibi tó bá ti fẹ́ rí ibi tó bá ti rí jẹ tó bá gbélé lọ́wọ́ náà ní ọ̀sẹ̀ kíni o ìní ọgbà àpẹẹrẹ kó ti di ẹranko nù tí èyí bá ṣe bẹ́ẹ̀ kò sí tó jẹ́ èèyàn lọ́tọ́ lọ́ ń dá torí gbogbo ayé tí gbogbo àwọn yìí wà tẹ́ ẹ̀mí ọmọ èèyàn ò rí káàkiri bẹ́ẹ̀ kó tó dé èèyàn kò sí. lórí ilẹ̀ tá a wà yìí kò sí tó dé èèyàn lọ bẹ́ẹ̀ gbogbo tí jẹ́ ayé. Ọlọ́run nìkan lójú wa lọ ní àyè. Ọlọ́run nìkan lójú wa. lẹ́yìn Ọlọ́run èèyàn lọ́kàn. authentic lọ gbọ́lẹ̀ nínú èèyàn lẹ́yìn Ọlọ́run èèyàn lọ́kàn o. lórí yẹ́ kí gbogbo plánéètì o lè gbọ́ pẹ́ẹ́nì kẹ̀kẹ́ tó ṣe kẹ̀kẹ́ ó tún dá kẹ̀kẹ́ lẹ́yìn ìtọ́lọ́dá wà láì èèyàn ní ọ̀dà. tọ́ba ń gbọ́ wá tọ́ba arákàdá asánù là áàlìkì náà áàlìkù lọ́lọ́run tó tọ́ àmọ́kẹ́yọ̀ tó máa dá nǹkan ọmọ ìyẹn yóò máa dá o yóò máa dá lánàá yóò máa dá lónìí yóò tún máa dá lọ́la kò sẹ́ni tí ó tún dá nǹkan míì má ló fi yá kí gbogbo tẹ́mọ̀ ilé rẹ̀ lẹ́yìn tọ́lọ́ dá ìtẹ̀yẹ̀ dá lókun bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. níbi táàbù mọ̀ fọ́mọ èèyàn òun náà ló tún tẹ̀lé Ọlọ́run lórí ilẹ̀ òní pé gbogbo tọ́lọ́wọ́ bá dá tá a bá rí tọ́mọ èèyàn tún dá ló tún kù. àmọ́ bẹ́ẹ̀ bá ti wá ń gbéra rẹ̀ kúrò nípò omi tọ́lọ̀ ń gbé sí tó kúrò ní afsanu tekwim tọ́lọ̀ wá dá padà sí asọ́dà sáfìlì náà kò sí tí ò lè sọ́ra rẹ̀ náà dá o kọ́lá ò lè sọ́ra rẹ̀ dájá. àwọn tọ́mọ èèyàn bá discover rẹ̀. èèyàn lè sọ́ra rẹ̀ dẹ́lẹ́dẹ́. kò sí tọ́mọ èèyàn lè sọ́ra rẹ̀ dà ó lè dájá ó lè. èèyàn lè di ọ̀bọ. kọ́lá ó lè sọ́ra rẹ̀ dẹ̀ bọ́. pẹ̀lú àwọn bá ti fún lọ́gẹ̀dẹ̀ kan nísìn yóò máa tẹ̀lé ọ lọ. ẹgbẹ́ àwọn bá ti fún lọ́gẹ̀dẹ̀ yóò máa tẹ̀lé ọ lọ. èèmọ̀ tí bẹ́ẹ̀ bí ìdẹ́dẹ̀ yẹn lọ. tọ́ bá ga tán tọ́mọ ìyá bá ga tán kọ́lá àwọn bá tún ríra rẹ̀ tán ó lè pera rẹ̀ lọ́lọ́. o lè rẹ́ ẹ̀dá kan tó lọ́ọ́ dá tó pera rẹ̀ lọ́lọ́ tí ì ṣe èèyàn náà ló pera rẹ̀ èèyàn nìkan ní pera rẹ̀ ní Ọlọ́run tó bá jọra rẹ̀ ní ojú tán wà láì kò ní ìrìnà lọ́lọ́ yóò lo nǹkan lọ́lọ́ lérí ilẹ̀ àtẹ̀bẹ́yìn náà ń gbọ́ káàkiri kọ́dà àfáà mi náà dàgbà á ló sì sọ̀rọ̀ àìdọ́lọ́ wọ́n bá tún máa sí àmọ́ òní rárá kò kọjọ́ àpẹẹrẹ àìpó Ọlọ́run lówó bẹ́ẹ̀ bá wá jẹra kó bí ẹgbẹ́ rẹ̀ ẹni mọ́ sí. níbi inú kò sí ẹ̀dọ́ Ọlọ́run ọba kan lérí ilẹ̀ tí ó wàá jọ rẹ̀ lójú tí ó tún máa pe rẹ̀ lọ́lọ́run lérí ilẹ̀ tó jọ mí ìyẹn lọ. ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gbọ́ kí ìyẹn náà àkídà gidi gan tó yàtọ̀ sí ní ogbó tá ń gbọ́ ni láti ní ẹ má jà wá padà sẹ́yìn àwọn ẹ̀mí tó parapọ̀ máa wà níbi ló jẹ́ kí gbogbo nǹkan láyé tó bá fẹ́ rí nǹkan ṣe nínú káwọ́káwù tá a wà yìí àgbẹ̀pọ̀ parapọ̀ méèyàn tó bá ti parapọ̀ méèyàn ìtọ́ bẹ́ẹ̀ ṣe kò ní ṣe kí ni o kò ní ṣe. ní gbogbo nǹkan tó bá fẹ́ rí nǹkan ṣe lórí ilẹ̀ tá a wà yìí. torí bẹ́ẹ̀ lọ́lọ́run fàṣẹ sí. àfikọ́ parapọ̀ mọ́ èèyàn tó bá parapọ̀ méèyàn. ibẹ̀ lọ́lọ́run fàṣẹ sí lọ́lọ́run fi ní gbogbo yín ẹ sùjádà fún lọ́jọ́ àkọ́kọ́ ìtàn sùjádà gbogbo ọ̀sọ́jọ́ mẹ́jọ tọ́lọ̀ bá ní kí máa bẹ kọ́lọ̀ kó já máa bẹ ẹ̀yà ayọ̀tọ̀ lọ́lẹ̀
a gbọ́dọ̀ fi rinlẹ̀ fún gbogbo èèyàn ipe àṣẹ Ọlọ́run ibi tó fàṣẹ sínú ipe ẹ sùjádà ẹjẹ́ ọba ti sùjádà fẹ́yàn lérí ilẹ̀ yìí ó ti di kèfèrí sùjádà kó fẹ́rí kalẹ̀ kọ́ ó parapọ̀ mọ́ kí nǹkan lè ṣe kí ni ó lè ṣe ẹni tí ó parapọ̀ mọ́ èṣù mẹ́mẹ́ èyí tí òjò parapọ̀ jọ mẹ́jọ láàmọ̀ gbọ́ tàláwà ká ti sì tá ń gbọ́ o ní tó ń fún túnmà mí lónìí gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tí ọba parapọ̀ mọ́mí ènìyàn kò sí tó lè ṣe lérí ilẹ̀ ní àwọn ìjágbé Ìbílísù òun náà lọ yá àtọ́lọ́wọ́ ní parapọ̀ mọ́ ọmọ èèyàn. nígbà tọ́lọ́ ń dá gbogbo nǹkan tán lábẹ́ àṣẹ rẹ̀ ọwọ́ àṣẹ̀ṣẹ̀ wàá fàṣẹ lé ọmọ èèyàn lọ́wọ́ pírẹsidẹ́ǹtì ni tó yẹ kọ́ ọmọ ayé lérí àga bíi ti yé pírẹsidẹ́ǹtì ọba wa sọ́ra rẹ̀ di common citizen ó kù sọ́wọ́ rẹ̀ kò kàn wá ìtòkù ní fún ọyọ wọn ti lé kó ní ajára Ọlọ́run. ọmọ èèyàn pírẹsidẹ́ǹtì ní lórí ilẹ̀ bàbá wa ní pírẹsidẹ́ǹtì tó sọ́ra ẹ̀ di common citizen ó kù sọ́wọ́ ẹ̀ nínú ọmọ èèyàn. lọ́wọ́ jẹ́ pé rúwù lámúrì ọ̀rọ̀ àwọn ẹ̀mí tó parapọ̀ méèyàn tá a fi rí nǹkan ṣe lébi tá a rí ṣe ní ìpọ̀pọ̀lọ̀ sọ mẹ́ta mẹ́ láàárọ̀ yìí àkọ́kọ́ òní rúwù lámúrì bọ́lọ̀ bá pàṣẹ tó fàṣẹ lé lọ́wọ́ àṣẹ tó pa gan ẹ̀mí kan bẹ́ẹ̀ ẹ̀mí gbọ́dọ̀ tẹ̀lé bí ọba sẹ́mi ń bẹ tó ní agbára yàrá kí páwà gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ìtìmọ̀ sọ fún ọnu tó lẹ́nu bí ọ̀gbọ́yé gbogbo àṣẹ téèyàn bá ń ṣe téèyàn bá ń pa tí ọba ní páwà nínú kò ní fi ẹsẹ̀ múlẹ̀ tabara gbé ẹ̀sìn inú president àtúntì fún páwà o wọ́n ní páwà tá a fún wọn pè ní kí ni armed forces tó bá ní wọ́n lọ pọ̀ náà ni mọ̀ bá ní kọ́dà bó rojọ́ tó ọjà rí tó má ní kó lọ pa ọ́ ó lè wá máa ṣèṣì rojọ́ tó bá kó ń bẹ́ o àmọ́ àkọ́kọ́ náà yìí tá àkọ́kọ́ gbọ́ náà ní kó lọ sí kí ni o kẹ́rì wá ní ẹ má pa kò sí ẹ lọ pa náà ni ilé wọ́n ń pè lófin wọ́n ń pè ní kí ni o àṣẹ tó ní agbára ní inú sọ bẹ́ẹ̀ tó ní sóńtọ̀ nínú. tọ́bi rí ìkàsẹ̀ lẹ́yìn rẹ̀ òun náà ní ẹ̀mí tó jẹ́ ti àṣẹ tó epo ní agbára nínú gbogbo tó bá ní ó ṣe náà ni ó sì máa ṣe. àwọn tó kọ́kọ́ ń lo kínní àwọn àdẹ́bẹ̀ ọlọ́ọ̀ni tọ́lọ̀ ń lò fún lérí ilẹ̀ yìí èyí ló yẹ kó wọ́n dàgbà títà òfin tádò ní. lórí pé ló fi já sí pé àwọn ànábì Ọlọ́run ọba yìí àwọn náà ni wọ́n kọ́kọ́ lo àṣẹ náà lórí ilẹ̀ yìí ló jẹ́ pé ìtàn wọn fi ṣẹ́kù lónìí. àṣẹ tó bá wá látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀mí kan gbọdọ̀ tẹ̀lé tọ́lọ́run bá sì ti gbé ọ sípò kan tó fún ọ lágbára bẹ́ẹ̀ mọ̀pẹ́ mi kan ti wà pẹ̀lú rẹ̀ yàtọ̀ sí bó ti ṣe kí ni o bó ti wà tẹ́lẹ̀. àní gbogbo ẹ̀ tọ́lọ́run bá gbé sípò kan kó o ti gbà pé mi kan ó ti wà láàárẹ̀ yàtọ̀ sí bó o ti wà ní ordinary person tẹ́lẹ̀. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run lọ́ba tó yẹ pé yudabbiru al-amra minas samai ila al-ardi. Gbé láti bí àyà náà ni kí láyà náà wí dámi lóhùn ìbẹ̀rẹ̀ àyà ni ìsọ́bẹ̀ ثم يعرج إليه في يوم كان مقداره 50,000 سنة 50,000 سنة مما تعدون يدبر الأمر من السماء إلى الأرض. Ọlọ́run lóhun òun máa darí nǹkan òun máa dàbára ètò eré ilẹ̀ yìí àṣẹ lòun fi ń darí ẹ̀
من السماء إلى الأرض láti sánmọ̀ lòun sì ti ń darí àṣẹ náà wálé ẹlẹ́. ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون. ẹ rí i pé tí ń wálẹ̀ tí tún gun sánmà lọ nítorí lágbára kó lè gun sánmà kó tún lè wálẹ̀ àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ gbogbo nǹkan àṣẹ ọlọ́run níbi ń darí ẹ̀. bẹ́ẹ̀ náà làwọn màláíkà náà ń gùn. bọ́lá ti lé àṣẹ òun gun sánmà lọ igun lẹ́lẹ̀ lọ ibo ló ti sọ tàwọn màláíkà náà tó yẹ pé sàádà sáà yìí lọ bí àṣà abẹ. للكافرين ليس له نافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة رسلا جميلا. ọlọ́run láṣẹ nìkan kí ń gun sánmà àwọn màláíkà náà máa gun sánmà wọ́n sì tún máa ń sọ̀kalẹ̀. تعرج الملائكة والروح إليه àwọn ẹ̀mí kan náà tún bẹ táwọn náà tún máa gun sánmà. في يوم كان مقداره pẹ́pẹ́ ọjọ́ gbogbo ojoojúmọ́ ni àmọ́jọ́ kan lọ́dọ̀ wọn 50,000 sana 50,000 years ni wọ́n fi rìn ní sánmà sílẹ̀ ẹlẹ́ wọ́n sì tó fi padà sí sánmà sílẹ̀ ẹlẹ́. àní 50,000 years làwọn ẹ̀mí yìí wọ́n máa fi rìn láti sánmà sílẹ̀ ẹlẹ́. kí ni wọ́n ṣe? kí làwọn ẹ̀mí yìí ṣe? àwọn màláíkà yìí náà kí ni wọ́n ṣe? àwọn màláíkà yìí náà kí ni wọ́n ṣe? wọ́n fẹ́ kí àṣẹ ọlọ́run kó ṣe kí ni o kó múlẹ̀. èyí tí wọ́n ṣe ni kí wọ́n fẹ́ kí àṣẹ ọlọ́run kó múlẹ̀. lóun jẹ́gẹ́ bá àlejò ọlọ́run kan tọ́lọ́run bá ṣe tá tí ó gbé dìde yóò fi rú làámúrì yóò ṣe kí ni o yóò fi tẹ̀lé. lọ́lọ́run fi sọ fún ṣe ọlọ́run pé inna awhayna وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من يشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. ọlọ́run náà wà lára wọn sí ọlọ́run àwọ̀háìlá ilẹ̀ ìkà rúhàn àmìnà àwòrán ẹ̀mí kan jáde láti bí àṣẹ wa àjọkọ́ sọ̀kalẹ̀ sí ọlá kẹ́mi yóò tó dé tẹ́lẹ̀ o ma kunta tadri mal kitab wala al-iman kìí ṣe pọ́ ọmọ kankan tẹ́lẹ̀ o tó yẹ Muhammadu lọ wà o tí ìdí nàbíyù wala rasul nígbàtà fẹ́ sọ́dà níbi ọlọ́run tó yẹ awhayna ilayka ruhan min amrina ẹ̀mí kan jáde láti bí àṣẹ wa bá a ti pàṣẹ wípé ọ̀dà níbi ọlọ́run lónìí ẹ̀mí kan sì tẹ̀lé ààrẹ mi kan tẹ̀lé àṣẹ yẹn torí pé kẹ́mi náà tó sọ̀kalẹ̀ sí ọlá o ma kunta tadri mal kitabu wala al-iman ọmọ tí wọ́n pè tíra tẹ́lẹ̀ ìmánì rẹ̀ náà bó sì lọ òní tó kéde fún ọmọ tí wọ́n pè ìmánì gan walakin ja'alnahu nura àmẹ́mí tí máa ń bọ̀ wá tí ó bá sọ̀kalẹ̀ sí ọ ń bọ́ọ̀lẹ̀ sí ọ̀dá báyìí tó sì dìmọ́lẹ̀ ó dìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tí ó yà ní pé ara rẹ̀ wà yàtọ̀ ayé wà rìnà rí ọ yóò wà mọ̀ pé lọ ti fún ọ lẹ́bùn mi tí ó fáwọn lẹ́mí yìí lọ sọ̀kalẹ̀ sára nẹ́bùwà Muhammad ó ní kẹ́kọ́ gbogbo àrẹ́bí ọlọ́run mo ti ń jẹ́ gbogbo àwọn ànẹ́bí ọlọ́run mọ́ kàbí yíò júwe nítorí ibi tá lọ jìnà àti gbogbo àwọn ànẹ́bí ọlọ́run tó báyìí ti sọ sára wọn ògbà náà wọ́n ti máa discover ara wọn tí wọ́n fi lè máa pàṣẹ ọlọ́run tàmọ́lẹ̀ sí ni ọlọ́run ti fi ìmọ́lẹ̀ sí la aske rẹ̀ ó wà sí kí ni yóò wà jáde tó yẹ pé wọ́n bá wà ní ògbà rẹ̀ wọ́n tó bá ti tẹ̀lé nísì ọbẹ̀rẹ̀ sí sẹ́yìn búnú ma kunta tadri mal kitabu wala al-iman walakin ja'alnahu nuran
nàbí bihi man yasha'u min ibadina. Ìmọ́lẹ̀ tá a gbé sí ọlá ni afẹ́ kó fi mọ àwọn èèyàn ni kó fi ṣe ìmọ̀nà fáwọn èèyàn káwọn èèyàn tara rẹ̀ kí wọ́n lè mọ̀nà torí pé wa innaka latahdi ila siratin mustaqim. Ní gbogbo ara bẹ́ẹ̀ tó bá ti sọ̀kalẹ̀ sí ó ti di ìmọ́lẹ̀ sí ilé ajọ́ ti bá fi ṣe ìmọ̀nà fáwọn èèyàn. Èyí lọ́jọ́ jẹ́ pé ẹ̀mí tó bá wáyìí nígbà tó padà wá di láàrin kan Ọlọ́run ní kọ̀sẹ̀ tá à lè sọ fún lórí pé yóò kí rúhà. يلقي من أمره على من نشاء من عباده. يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق. Báwo Ọlọ́run bá fẹ́ràn yà parí tá a bá fẹ́ràn yà parí àwọn aṣọ ẹ̀mí kankalẹ̀ tẹ́gbẹ́ àwọn aláàkó mú ẹ̀mí náà wá tẹ́gbẹ́ ẹ̀mí kíni o láti gbé àṣẹ ló sí kíni o ló ti jáde aláàmọ́ yàṣá omi ní ìbáàdé yìí lérí ẹni tá a bá ń fẹ́ nínú àwọn ẹ̀tọ́ bá ṣẹlẹ̀ Ọlọ́run yà ní pé kéré pẹ́lú ọ̀sán àdédé fún àwọn ànábì Ọlọ́run yìí náà iṣẹ́ kan ni wọ́n bá débẹ̀ ẹ̀gbọ́ ẹni tá a bá iṣẹ́ wo ni wọ́n ní òbòdìyà àwọn tó yẹ kí wọn mẹ́lò ní ìtọ́jọ́ lọ́lọ́ tàbá wá ṣe tẹ́tà bá compensate wọn ẹ̀mí ìlà wọn fi compensate wọn. Gbogbo àtọ́ bá sin lọ́run tí wọ́n ní òbòdìyà lóbi pé ní bíní ìbáàdì yìí kò pé bínà lè bínà nẹ́ẹ̀sì wà ní kíní kẹ̀kẹ́ ó ní bíní ìbáàdì yìí. Òbòdìyà gbọdọ̀ wà lára ó ń tọ̀hún náà ipe ẹjọ́ ló ní òbòdìyà rẹ̀ tó kọ́kọ́ mẹ́ni kan mí ìtọ́jú kí ló tọ́jọ́ lọ́nà kò sì rẹ́dì láti sẹ́rú fẹ́ nìkan tọ́jọ́ lọ́nà. Gbogbo ẹ̀dá mi ọba sọ̀kalẹ̀ sí la àbíkọ́jà ń torí tọ́mọ èèyàn sẹ́rú púpọ̀ nísí o sóye títẹ́mọ̀ èèyàn sẹ́rú púpọ̀ nísí ẹ̀ níbi tí àwọn èèyàn sẹ́rú fowó dé nísí Ọlọ́run tọ́pọ̀ àwọn èèyàn láwọn owó sàkáàkì mú ní òòsà tó wà ń gímú yín kọ̀ọ̀kan yín kọ́ òòsà tó ga jù ìlàhùn yóò wà fi haza láàsì fi haza saman wẹ̀lmáì wà láyé òòsà tó ga jù tí agbára gbogbo ayé ọ̀ka lónìí tẹ́ẹ̀kọ́ kọ̀sẹ́ni tí ò kó síbẹ̀ ní gbogbo ayé lónìí oníkíní olówó owó ti sọ kálukú di ẹ̀rú torí owó ní ìsìn kò sí tọ́mọ èèyàn léṣe wàhùwà asìbà ìlà ayọ̀pàá ní òsà àgbà òsà tó máa èèyàn sì ní ìsìn òun náà ní owó. Bí wọ́n ti wá sí lọ́nu ni ìjọ mi láàmà sọ yìí o ẹnu tí mo kàn fẹ́ júwe ní àyín ìní pé ẹ̀mí yìí ni tó bá sọ̀kalẹ̀ tán sóye àwọn ẹrú Ọlọ́run yóò sọ̀kalẹ̀ mú ó tún láyà ní iná. Yunazzilul malaikatu birruhi min amrihi ala man yasha. Ọ̀rọ̀ bọ́lọ̀ bá gbé ànẹ́bí Ọlọ́run kan dìde tó bá rán màláíkà sí pẹ̀lú ẹ̀mí yìí ní ọlọ. Birruhi min amrihi. Láti lè fún ní authority. Ala man yasha'u min ibadihi. Ìsọ bẹ́ẹ̀. Ani anziru annahu la ilaha illa ana fattaqun. Ó kọ̀ wọ́n àwọn èèyàn wá ń pè mí tọ́rọjọ́ ti lọ. Mọ̀kàn bá kẹ̀ pẹ̀lú àyà ọmọ bà ní àná ni. Òun náà wá ń pè ní kún fáyà kún. Lóko ẹ̀mí yìí, òun náà ni kún fáyà kún. Kò sí àrẹ́bí Ọlọ́run tí ò ní sírù kún fáyà kún. Bí ọba lò lókù. Òun ni èdè tẹ́lẹ̀ fi gbọ́ mi yé gan tí ń bá àwọn èèyàn wà yí fà. Tó yẹ kí wọ́n bá ti bọ́ sí ọ lára nísìn sóyé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé energy ni power ni spiritual power ni kò sí téyò lè fi ṣe gẹ́gẹ́ bí electric ni kò sí tó lè fi ṣe tó bá fẹ́ kó gbé fáànù yóò gbé fáànù tó bá fẹ́ kó máa gbóhùn mi jáde yóò gbóhùn mi jáde tó bá fẹ́ kó máa wò mí pẹ̀lú kí yọ́ máa wò pẹ̀lú kí ní kò sí tó lè fi ṣe ìta lè fi wé náà iná ní ká pè ní kí ni electric power lóbi jẹ́ kí mọ́ sọ pé electric power ti bẹ lára rẹ o
àṣẹ kan ni o ìwọ jẹun títí ni tiẹ̀ fi kú kó lè mọ̀ pé ń bẹ lára rẹ náà ni bọ́ bá ti mú tẹ́sítà ní ọba fi kára rẹ nísìnyí yóò sì tán náà ọ̀sára tí ò sí. àní kò sára tí electric power yóò sí. ìmọ̀ lọ ara wo gbé tẹ́sítà wá fi kára rẹ. ó jẹ́ gbogbo ara tá a bá fi tẹ́sítà bá fi kàn yóò tán náà. lóò jẹ́ kí wọ́n bá fọ́mọ́ ẹlẹ́tíríkì nísìn ó dìkan nínú rẹ̀ bó jẹ́ yẹ́ kò ní wá ròyìn fún abo ti padà bá ó dìkan nínú rẹ̀ ó tàná ọgbọ̀rọ̀ tàná kọ́ wá fi pé tẹ́sítà kan ló fi kára kan lérí ilẹ̀ tí ò ṣe kí ni o tí ò tàná kò ní sí. sóye àmọ́ ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ìní pé bátìrì rẹ ti jó tán kò lágbára kò ní kí ni o kò lágbára ó ti jó tán bẹ́ẹ̀ ìwọ náà máa fi bátìrì bá jó tán kọ́dà yóò dì mú mọ́ná báyìí ó ti rẹ̀ kọ́dà omi lè kú tẹ̀lómi ṣe kí ni o ó ti kú. àwọn olówó alágbára bíi transformer àwọn ọmọ fẹ́ sọ̀rọ̀ wọn nísìn ó yẹ kẹ́ gbọ́ mi yé gan tiẹ̀ tí ó dàgbà ní paramọ́ sọ bí ó ṣe dàgbà tiẹ̀ tó ti kú tó ọ̀ chájì bátìrì rẹ̀ èmi ìkọ́lá bò sí chájì ẹ̀ ó ti lọ wọ́n náà fún ma bátìrì tó kú sáfìsì àpèjúwe bátìrì lóòótọ́ gbogbo nǹkan ásìdì náà mẹ́mẹ́ gbogbo ẹ̀ní mẹ́mẹ́ àbó ti kú iná rẹ̀ ṣe kí ni ó ti tú ó sì chájì ẹ̀ àwọn ànábì chájì tí wọ́n hárí tẹlumi wa ní agbára kò di transformer. àwọn ànábì Ọlọ́run wọ́n chájì electric power yìí lára wọn á ló fi wá lágbára tó fi di transformer. àwọn transformer yìí ó ní tọ́yẹ́pẹ́ ní ara wọn tó bá fi wọn current tó bá ní kọ́ wọn táwọn tó ga jù nínú wọn tó ga jù ní wọn tí tó ga jù àwọn méje ní nínú wọn náà ànábì Ọlọ́run àwọn méje ní àmọ́ ẹni tí ń sọ̀gá wọn láàrin wọn sóyè ànábì Ìsá ni. Olówà full current ó ti di live wire òun ló ti di live wire tẹ́gbẹ́ wà live ó di live wire débi kọ́kọ́ àbójú rẹ̀ bá fọ́ tọ́ bá fọwọ́ kan báyìí ó sì rí náà sọ bẹ́ẹ̀. Ànábì Ìsá òun náà ní electric power yìí lágbára lára rẹ̀ tó fi wá di live power kọ́lá pé wọ́n. ó ní agbára spiritual power yìí ó ní agbára lára ẹ̀ tó tó bá ìtọ́wájú títí orí bẹ́ẹ̀ tí ò jẹ́ kí kọ́rẹ́ǹtì rẹ̀ ó lò ìní pé apá kèèyàn ni apá kan màláíkà ni apá kẹ̀mí ni ẹ̀mí bẹ́ẹ̀nù yìí tiẹ̀ tá a fi pèlè o àtọ̀ tiẹ̀ ọ̀sán mọ̀ pé ìyá tiẹ̀ rí ó ní kíní o ìyá rẹ̀ náà ṣiṣẹ́ ni ó fi wá di pé màláíkà sí kíní o ó pàdé ẹ̀ fọ́tàmọ́ sálẹ̀ láhá bàṣàrà sẹ́wì ìyá kọ́rẹ́ǹtì ti ń lò kọ́rẹ́ǹtì ọmọ èèyàn nìkan kọ́ kọ́rẹ́ǹtì màláíkà mẹ́mẹ́ òun ló jọ wà fúùl tẹ́kẹ́tọ̀ bá fọwọ́ kàn báyìí yóò ṣe kí ni o wọ́n láì sọ́bí láìra sí bójú rẹ̀ bá fọ́ tẹ́lẹ̀ yóò sì yà tó náà bá sì fọwọ́ kàn ọ́ ó dà bí arọ bá ní ọ́ àbọ̀ dẹ́tẹ̀ tó bá gbé ọ dìde báyìí ó sì fẹsẹ̀ lélẹ̀ gbogbo tó lọ lára rẹ̀ ó ṣe kí ni o yóò padà rú làámúrì ni òun ló ń pè ní kó fàyà kó tó bá ní àyínú kún náà àwọn ànẹ́bí Ọlọ́run ta lójú kún fàyà kún lò gẹ́gẹ́gẹ́gẹ́ ànẹ́bí Ìsá ni. lójú kún fàyà kún yìí gbogbo àwọn ànẹ́bí Ọlọ́run. nínú àwọn ànẹ́bí Ọlọ́run torí pé kún yìí náà ó ní fọ́tò ní gbogbo àgbáyé kọ̀ọ̀kan lọ gbá. ó ní fọ́tò lọ. lónìí kí n máa sọ ni torí àti lásìkò ló fi jẹ́ pé ìtẹ́lẹ̀ mi ò rí ṣe òun ló ápù ti ṣe kí ni ó ti ṣe àṣíyà àti ẹni ibi títí ẹjá sí ọ̀tọ̀ ibi tá àdẹ́bí omi náà ṣe kí ni ó yọjá sí ọ̀tọ̀ ibi títí Muhammadu náà já sí ọ̀tọ̀ sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ ànábì Ìsá òun náà lọ lágbára gbé jáde rasulan ila bani Israila Ọlọ́run ní kílẹ̀ wá ń pẹ́ ẹ̀mí tàbí fi hàn yín ṣe bá arójúṣẹ́ kan sí yín dákùnjábí lónìí ọ̀ráyè tó ṣe rádáradá ní tó bá máa màkalẹ̀ tán báyìí bí ọmọ kékeré ẹ̀rí báyìí tó bá mọ́ tán báyìí bí a mọ́ tí mi hàn ìbọ́lọ̀ ti ṣe nípìlẹ̀ tó bá mọ́ tán ní mẹ́yẹ àfá
kí ni ó ṣe فأنفخ فيه yóò sì bí sí la فيكون طيرا bó ti bí sí la wàlá bó ni ó ṣe bí sí la rárá atẹ́gùn náà ni ó fẹ́ sí atẹ́gùn tó fẹ́ sí ni ẹ̀mí ó jáde pẹ̀lú ẹ̀ inú àwọn kọ́rẹ́ǹtì ti bẹ ní kí ni o àwọn life wire ara rẹ̀ yóò ṣe kí ni o yóò jáde sọye fáyà kúnnù tayra bí isnillah lẹ́sẹ̀ kan náà yóò ṣe kí ni o yóò sì dẹ̀yẹ ẹni tí ń fò lọ kò lè má bàa jọ lọ́yìn àtọ́nà bá lóun lòún dá o òun ló sì kàn bẹ́ lẹ́yìn ìgbà tó lọ́n bẹ̀rẹ̀ sí dá gbogbo nǹkan tí ń fẹ́ mi sí la ẹni tó tún dìde tó tún fẹ́ mi sí yẹn la lérí ilẹ̀ Ànábì Ìsá. ẹ̀yìn ìgbà tó lọ́wọ́ bá dá gbogbo nǹkan tó fẹ́ mi sí ilá Ànábì Ìsá ló tún ṣe bẹ́ẹ̀. èyí tí ẹ̀ ráyè ọ̀rọ̀ rẹ̀ púpọ̀ láàárọ̀ yìí torí gbogbo táwa yòókù tá à ń dá ibi tó lọ ti dá nǹkan káà ti ń dá nǹkan gbogbo tí èbó dá àwọn tẹ́tíṣà àwọn sáyẹ́ntìsì tí wọ́n dá wọ́n máa dá nǹkan látara tí ń jáde láti ilẹ̀ ẹlẹ́ni gbogbo tí èbó dá nínú kọ́ dá nínú plastic gbogbo tí èbó dá nínú kọ́ dá nínú irin gbogbo tí èèyàn dá iron nínú kọ́ dá nínú pákó èbó máa dá nǹkan látara pákó tí wọ́n pè ní wood èbó máa dá nǹkan látara irin èbó máa dá nǹkan látara plastic èbó máa dá nǹkan látara òkúta látara gbogbo tí ń jáde nínú lẹ́lẹ̀ lèbó tí ń dá gbogbo tí ń dá kò tí ì sí kankan tí èbó ti dá láti inú lẹ́lẹ̀ gan yàní pé primary sources tọ́wọ́n ti dá nǹkan wọ̀ dá bẹ́ẹ̀ látara secondary sources ni nínú táwọn wà nínú lẹ́lẹ̀ lèbó tí ń dá gbogbo tí ń dá ẹni tó dá nǹkan kan ní tọ́lọ́ ti dá nǹkan kan Ànábì Ìsá nìkan ni. láwọn èèbó gbogbo inú tọ́lọ́ ọba ti dá nǹkan làwọn ti dá nǹkan. tó gbé direct. tó gbé direct Ànábì Ìsá ló dá nǹkan bí tọ́lọ́ ọba ti dá nǹkan. tẹ́gbọ́n òun náà mọ yẹ̀pẹ̀ kalẹ̀ èbó kò lè mọ yẹ̀pẹ̀ kalẹ̀ kó fi dá nǹkan kan. pé ìbá adé bẹ́ẹ̀ ó sì ní kọ́ máa rìn lọ fàyàkúnù tayran bí isnillah ibi tọ́mọ ìyẹn lágbára dé nù kí ló yẹ ó fún láyè bẹ́ẹ̀ kọ́rẹ́tì tiẹ̀ ni kí ló tún wí bẹ́ẹ̀. wọlé akẹ́mọ́ wọlé àbọ̀rọ̀sà. bẹ́ẹ̀ láfọ́jú àtàrọ àtàdẹ́tẹ̀ wọ́n yìí lè. tọ́ba fọwọ́ pa wọ́n la gbogbo tí bẹ lára wọn tí ọ̀dà yóò sì kó bẹ́ẹ̀. wọ́n yìí lè máa tàbí ìsìnlá. wàláì ó ní agbára parí ó ní agbára parí ó ní agbára parí débi pé wọ́n láì tọ́ bá gbé òkú báyìí tọ́ bá fọwọ́ kan báyìí òkú ó sì dìde padà. ẹ wò báwọn èèyàn ti wí nísì àwọn èèyàn ti lọ kí lọ náà wá fi wí fún àjẹdẹ́sì àtàbọ̀ yìí nígbà mi ni mo sọ òun ní agbára débi pé tọ́ bá ní kọ́ fọyà kan tọ́ bá ní dìde ńlẹ̀ yóò sì kí ni o yóò sì dìde bí báyìí kó sì rí bẹ́ẹ̀. ìta àfi ṣe kún fáyà kúnnù tiwa lónìí remote control ni àìdàgbà ní màdíyà tó bá ní kí ni wọ́n ń pè ní kún fáyà kúnnù nínú gbogbo téèbó ṣe remote control ni ẹni pé bó ọba tẹ̀wọ́n náà kún náà lọ́ọ́ fi tẹ̀ nítorí pé ní kún ni wà má amúrúná ìlà kàlámù farabalẹ̀ ìlà kàlámù ìlbásà nígbà tó ṣẹ́jú báyìí ní sẹ́kọ̀ndì ni ìdí ọba yẹ kó bá ṣẹ́jú báyìí tó ṣẹ́jú tó yá báyìí tí nǹkan wọ́n bá ṣe kó fáyà kúrò sí lọ́dọ̀ rẹ̀ ìṣẹ́jú kan ni lámú ìlbásà inú wọn pè ní kó fáyà kúrò tó ṣáì tó sì yá lóbi jẹ́ péjọ́ tí súnmọ́ ìmọ̀lẹ̀ táwọn kó lò omi lọ́dọ̀ tiẹ̀ náà tí ẹni tí kó fáyà kúrò bẹ̀ lọ́dọ̀ rẹ̀ ó ní kó gbójú kó dijú ó dijú báyìí nígbà tó ní ó yájú báyìí ó sì bá gánà wájú ẹ̀ ló fi hàn wá pé ẹnìkan bẹ lọ́dọ̀ tiẹ̀ náà tó ní sírù kó fáyà kúrò. ẹnìkan bẹ lọ́dọ̀ Ànábì Sùlẹ́mánà tó ní àní sírù kó fáyà kúrò obìnrin ṣe bẹ́lẹ̀ ti bẹ́lẹ̀ ó ṣẹ́jú kọ́yà ó sì ní kí nǹkan oṣù ó sì ṣe. téèyàn bá bá adé bẹ̀ tán ó lè pàṣẹ kó lóṣù kan kó tó ṣẹ ó lè pàṣẹ kó lọ́dún kan kó tó ṣẹ ó lè pàṣẹ kó lọ́dún mẹ́wàá kó tó ṣẹ ó lè pàṣẹ kó lógójì ọdún kó tó ṣẹ dédé agbára tọ́lọ̀ bá fún ọ ni dédé ntí ẹnájì ti bẹ lára rẹ spiritual power rẹ bá ti mọ ẹni àmọ́ èyí tó súnmọ́ jù láyé tó ga jù láyé iná ìdíkọ̀ pàṣẹ ní a second ó sì mú ṣẹ jíjú rẹ òjìjú yájú ìkàwé sì balẹ̀. ọ̀kọ́lẹ́ lẹ́sìn ìdáhùn ilmu minal kitabi àlàátìka bíi qabla an yartadda ilayka tarfuka walamma ra'ahu mustakirran indahu
قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر وإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. ó wà ní déédéé bí current rẹ bá ti rí ṣé high current ló ní ní àbí low current níta mà pé ẹ ní high current ní degree ó gbọ́dọ̀ wọn 70% lára rẹ kò yóò bẹ̀rẹ̀ tó bó wọn sí mọ̀ kó tó lè ṣe kú báyà kún ọgbọ̀ wọn 70% lára rẹ ìtọ́nu wọn nù torí pé amúrù yẹn tó bá lù kalẹ̀ ní 70 dọ́jà dẹ̀mẹ́ èjè ni tó bá sì ní kún náà 70 dọ́jà dẹ̀mẹ́ mọ́sàn kan mi káfà ti nínú 70 ni àwọn tó ní gangan àmọ́ bá fẹ́ pè lédè mi àwọn àpè ní yáàsìn yáò àti sin 70 ni high current lẹ́gbọ̀n ìwọ 70 yáàsìn ní bí sọ fún ìjọ ní ìpè rákàyà ìlú kún báyà kún ìgbẹ́ lọ́wọ́ àgbà pẹ́ pẹ̀lú ní ọ̀rẹ́ mi wá sọ pé kéde yàsí tẹ́ǹkà ọ̀gbọ́n tí ìwí ọ̀gbọ́n tí ìwí yóò wá gbọ́ nísìn ìgbẹ́ tí wọ́n ń pè ní yàsí yàtọ̀ sí iye tí wọ́n ń wí òkè ṣe ológeere lèmi sọ fún ọ ìgbẹ́ yàsí wálé kúránì làkí nákàlà nínú ẹ̀rọ ìsàlẹ̀ aláṣẹ ọ̀hún kúránì ń gẹ́gẹ́gẹ́ fún rẹ̀ àwọn tí ó lè dépò ní àwọn tó mọ kúránì alhakim ni kúránì azim ń bẹ kúránì hakim ń bẹ kúránì karim ń bẹ kúránì majid ń bẹ kúránì oríṣiríṣi ni aláhàsábì mọ̀kọ̀ọ́mátì nígbà èdè mọ̀kámà tó bá ṣe kí ni tọ̀bá mọ̀ gbogbo àwòsọ́ọ̀bù tá a fi ròyìn alukúránì yìí tàjálì kan ni tó yẹ pé èyí tí ọmọ fún ọ ní fọ́tò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ti mọ̀jíìdì ni kúránì mi bẹ ti àṣìṣì ni ti kúránì mi bẹ kẹrìmù ni ti kúránì mi bẹ mùbínù ni ti kúránì mi bẹ hakimu ni àwọn tí wọ́n lè pàṣẹ àwọn ní kúránì hakimu ni bí wọ́n ti ké ọ̀tọ̀ ni yóò wà lórí jásí bíi kó fàyàkùn lọ́wọ́ jẹ́ kégbà tó bẹ̀rẹ̀ tó ní yásìn tó ní wal Qur'anul Karim innaka laminal mursalin ànábì náà lò sẹ́fẹ́ ọmọdé tó lò ó ìjọ wa kà mọ́lé ọ̀tàrà lọ ádìrà ni dáírà ni ọlọ́yà ló ń bẹ ọmọ àpẹẹrẹ gbé òdìdẹ fún ọ àmọ́ wọ́n lò sóye àwọn ọ̀tá rẹ̀ sì sùn lọ lórí ìgbó kéèyàn tó máa pàṣẹ wọ́n sùn lọ ní òtẹ́ náà fẹ́ pa táwọn kò ní sí náà fẹ́ pa wọ́n ká mọ́lé ni lóbi jẹ́ kéèyàn bá kàyà sí bọ̀ tẹ́ ẹ bá dé gbẹ̀yìn níbi àyà tó gbẹ̀yìn ìtí wọ́n sọ fún ọ pé innama amruhu iza arada shay'an an yaqula lahu kun fayakun wa subhana allazi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'un gbogbo ẹ̀rọ àwọn àbáwá mọ̀ kò sí tí wọ́n fi ṣe wọ́n fi ṣe tẹ̀sírífì wọ́n fi ṣe tẹ̀síkìrù wọ́n fi ṣe síláò kún fáyà kónù yọ wá kún fáyà kúrò ní tí ẹ̀ bá fẹ́ ní dáírà àwọn méje náà ní kọ́lá súrà méje ló sì wà fún inú Al-Qur'ani dáírà mọ́làkíyà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dáírà màláíkà ni gbogbo ẹ̀ tó tún bá ṣe fẹ́ ní kọ́lẹ́tì ń gbọ́dọ̀ pé 70 lára rẹ̀ bí bá ti wá ń dínkù tí bá ti ń dínkù àṣẹ wọ́n mọ̀ dínkù yọ́ mọ̀ lọlẹ̀ tànàbí Musa ní sí mẹ́wàá péré ni wọ́n fún gbọ́dọ̀ fún ní 10 commandment àwọn Christian wọn gbọ́dọ̀ fún Musa ní 10 commandment ó fún lágbára mẹ́wàá tí a máa fi kọ̀mándì nǹkan àmọ́ ìtẹ́ni tó débi 70 o tànàbí Musa nìkan ó lọ ga wọn bẹ́ẹ̀ àwọn Musa yìí náà wọ́n tẹ̀lé ni àwọn lọ́wọ́ fi sọ fún ọ́tà àdúrà fún ọlọ́run kan ní ó ní salamun ala ali yasin ó ní salamun ala ali yasin akáwọn tó yẹ pé agbára wa ń bẹ ní ọwọ́ wọn o tó yẹ pé ìsáàkọ̀dọ̀ amúran innama yaqulu lahu kun fayakun masala Isa indallahi ẹgbọ́ o kamasale Adama khalaqahu min turabin summa qala lahu kun fayakun. ìtọ́lọ̀ fi dákọ̀ Ádámà níbi ayé pé ìtọ́lọ̀ fi pilẹ̀ ayé nù ní tó wà ní full correct lọ́jọ́ àkọ́kọ́ àwọn ọmọ rẹ̀ tó lò Ìsá ni ó ní ká máa sáré Ádámà iṣẹ́ tá Ádámà bẹ̀rẹ̀ ní Ìsá wá parí bó jẹ́ pé iṣẹ́ tá Ànábì Ibrahim wá bẹ̀rẹ̀ l'Ànábì wa Muhammad wá parí ó ní wá Ìsá kọ̀dọ̀ amúra fa innama yaqulu lahu kun fayakun. sọ bẹ́ẹ̀ Ànábì Ìsá ẹ̀kẹ́
بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ما كان لله أن يتخذ من ولد Ọlọ́run lọ́wọ́ ọlọ́mọ kankan ní gangan. Ẹgbẹ́ èkó lẹ̀. إذا قضى أمرا Àṣẹ lánà. Àṣẹ lánà. Àṣẹ lánà kí ni o? Àṣẹ ni. Lọ́mọ kankan ní kankan. Ẹgbẹ́ èkó lẹ̀. Gbogbo yín ìbádùn mọ̀kìràmọ̀ ẹ̀sìn wa ni. Ẹrú wa lẹ́sìn. Ẹ̀tọ́ bá ní òkùdí àdáadáa, a ní tábí kan gbèsè tirẹ̀. Ìzá àkọ̀dọ́. أمرا فإنما يقول له كن فيكون. هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. Ìdí wí bẹ̀ ò ní pé gbogbo ọ̀tán tó fi jíyà kún náà ni, gbogbo tó fi páyà kún náà ni. Yà ní kó tó bá fẹ́ páyà yóò ní lámúyà kún. Lámúyà kún. Mújábà kún, sálíbà rẹ̀ ní lámúyà kún. Kọ́ máa rí bẹ́ẹ̀ mọ́. Máa bẹ lọ, má bẹ lọ má kò sí mọ́nu. Ọlọ́run lóyún, positive and negative. Kí ni wọ́n pè lámúyà kún? Yà ní kún méjì náà ni. Gbogbo láàmù náà àti láàmù àti mímù 70 lòun náà. Láàmù àti mímù náà 70 ni. Àbí ẹ̀kọ́ ni? Bí n bá ti wí ní òtítà, ìwọ́n tó inú sáàmì ló ń gbé. Kún náà lòun náà, àmọ́ yóò wá ṣèkẹ́ ní jásímù. Yóò wá yí padà, yóò sọ ní sálíbà. Sóye, mú jábà ló fi sáájú tẹ́lẹ̀. Sálíbà wà sí kí ni o, yóò tẹ̀lé. Àmọ́ ní ìsìn sálíbà náà fi gbáájú. Mú jábà, ọba ni kò stop. Ìsá àkọ̀dọ́ amúra. فإنما يقول له كن فيكون. Gbogbo tọ́lọ́run bá bẹ́ẹ̀ ni ó máa ṣe. Wọ́n máa ṣe. Láàrin gbólóhùn méjì náà ni ni. Ó máa ṣe tó bá ní ọmọ ẹgbẹ́, òun náà ló máa ní kún, tó bá sì ní ọmọ ẹgbẹ́ máa kò sì má bẹ̀ máa. Gbogbo ànábì ọlọ́ọ̀tọ́ mọ̀ yìí, táwọn ọmọ gbogbo eléyìí tó kálukú wá ló tiẹ̀ fún ọ̀tọ̀ọ̀tọ̀. Yóò máa lò fún ìtọ́ bá gbà rẹ̀ mu. Ìtọ́ bá gbà rẹ̀ mu ló ṣe kí ni o, ni wọ́n máa lò fún. Ní ń bẹ lára ànábì náà, ipa àfún náà, àṣẹ yìí wá olórí gbá Kùránì ìkàlẹ̀. Tó yẹ pé iná ẹ̀nẹ́sá iná ìsìnkíra, iná ìlàwó náà pèsò. Ànábì, òun wá ṣe nǹkan tí ọmọ ọbẹ̀ lọ, ìjọ́ mi ní sọ yìí. Torí èyí ó rò pé àwọn eléyìí ni wọ́n ṣe nǹkan ribiribi. Ìta ànábì ṣe ju tiwọn lọ. Ara tá ànábì ṣe ló fẹ́ mi lèmi tí mo tó kọ́ yìí. Ó gbé ìmọ̀ kalẹ̀ tí ó jẹ́ kí gbogbo kìíní bí ẹ ti gbà ṣe kó ṣe kí ni ó dàrú. Bí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwọn àkọ́mọ̀ pàjá náà kò fún wa lónìí bí ẹ ti ń pè yìí. Wọ́n sọ wa dáadáa ìmọ̀ kan, wọ́n sọ wa dẹrú. Àwọn oníṣẹ́rú fẹ́ nìkan Ọlọ́run kan láṣẹ lù fún. Ọlọ́run kan láṣẹ lù fún. Ànábì ló gbé ìmọ̀ kalẹ̀ tí gbogbo nǹkan fi dá sọ̀rọ̀ lójú ní. Kò sí ìmọ̀ tó fẹ́ gbé wá, kò sí ìmọ̀ tó fẹ́ gbé wá. Wàláhì tí Islam ò ti regulate ẹ̀. Tí mo gbè yẹn tí ẹ gbọ́dọ̀ sẹ́dú sí ni. Àwọn arákàfẹ́ ti ń rọ́tà lánàá. Ṣé wọ́n anábì náà sọ́jọ́ kan? Súlẹ̀ ìmọ̀ náà bẹ́ẹ̀ tẹ́ wọn pàtàkì lónìí o. Ànábì ní kíni tó ṣe náà jẹ́ nù. Tí èèyàn bá yẹ pé òun ti jọ Ọlọ́run mọ́lá, ọ̀dẹ̀yìn kan kọjá lásìkò àlọ́dọ̀ òun níyà yìí. Tọ́fẹ́ máa dà òun nírúurú. Òun dì mú báyìí. Nígbà tó òun dì mú, ìtọ́ rẹ̀ sì já sí ìwé kiri inú gbáyà. Tí èèyàn bá yẹ pé òun pọ́n Súlẹ̀ mọ́lá lé òun fi sáyé rẹ̀. Òun respect rẹ̀ ni. Òun so mọ́lẹ̀ ní àyíkú paramọ̀dínlẹ̀ yìí lórí. Ẹ̀lẹ́ gbára bí tó bí ní ọmọ sọ ọmọ ní tó bẹ̀ pé ọmọ kò lò ní ọmọ bí ọmọ ó sì gbé kalẹ̀ sí mú lọ́lọ́ fi rán níbo lèmi ti mú tèmi. Ẹgbẹ̀rún kan mi lọ́mọ tó nílò tó ti mọ̀ pé tó bá lò ọ́dàgbàrá ẹrú ò ní wúlò. Ìjọba wúlò fúngbà rẹ lọ́yẹ kó sì kí ni o fi kalẹ̀. Ìtàwọn èèyàn sọ ní sínú ọjà yerú. Alábí bọ́ ọ̀bára wájú ni. Ọmọ wọ̀nyí kọ́mọ́ rárá ibi ìgbà wọ́n lè kọ́ débẹ̀ wàláhì tí ò ní àmúlùmọ́lá ní àgbà ní bọ́ọ̀ bá sì ṣe yóò rí bẹ́ẹ̀ tí mo confirm èyí ni wí
bẹ́yàn bá jiyàn rẹ̀ wà láì bá jáde sí o má sọ pé kò sí àmọ́ tí ọba sínú tọ́nà fi rán ọ̀pá àti náà ni ìtọ́nà fi rán ṣe ọlọ́lá wájú kó tí òun náà láti ṣe tọ́lọ̀ fi rán nípa Muhammad àbá wájú kó tí òun náà wọ́n ti ń ṣe. torí àwọn ọ̀fẹ́ jẹ́wọ́ bíìlì bọ́ọ̀ bá tan náà jọba sóyé tó ń ṣe lọ lòkulò wàláì tó bá lọ tán gbogbo tó lò iná ló sì lórí ọ̀sán obìnrin o bọ́ bá dán tó bá rọ obìnrin ọ̀daràn nù. àbá ọ̀bẹ jẹ́ gbèsè kalẹ̀ ní. yàrá gbé àbẹ́kù ní ìbùdíyà yẹn. àbẹ́kù níbi tá nípa Muhammad wá sí. káwọn lè máa dùn mọ̀ kọ́ máa rùbù bíyà. káwọn wá dùn káwọn náà tún fẹ́ pèrè ọlọ́rọ̀ lérí rẹ̀. kò sẹ́ni tí wọ́n mọ̀ ṣe irú nǹkan bá àti òní sọ́dọ̀ lọ nítorí kọ́sà rẹ̀ bí ìsàdọ̀ lọ. irú tí ń ṣe gbà wọ́n ni pé tọ́lọ̀ ń ṣe lókùn tí ń ṣe tọ́lọ̀ fi ni yóò bá dọ́dọ̀ òun yóò ṣe kí ni o yóò rojọ́ performance ni ó jáde pẹ̀lú agbára tẹ́yẹ kò ní control lérí kí wọ́n lè tẹ̀lé wọ́n wá tẹ̀lé mọ́ kó bá ní bàbá bá jáde tó yẹnyẹn ẹ kó bá ẹ sọ̀dẹ̀ lérí ibú bàbá bá jáde tẹ́yẹn ẹ kó bá ẹ sọ̀dẹ̀ lérí ibú níbi sọ fẹ́yìn yìí bẹ́ẹ̀ ni fẹ́ máa jáde o ẹ má jáde bẹ́ẹ̀ ẹ fẹ́ sọ̀rọ̀ ayé lérí ibú bàbá sọ ẹ̀yìn wọ̀nyí bẹ́ẹ̀ ni ẹ ti jáde ẹ tún lérí igi agbára wà lọ́dọ̀ yìí ẹ̀yin ọ̀dàgbà torí pé àwọn olùkọ́ bàbá yìí kò sí kọ̀ wíyùn bẹ́ẹ̀ kò sí kọ̀ wíyùn bẹ́ẹ̀ ẹni gbọ́mọ̀ jábùlù kọ̀ wíyùn mọ́ rárá ìtumọ̀ rẹ̀ nu tó ní ká jábùlù kò lò kọ̀ rárá torí pé wọ́n bá ti fira ẹ̀ sí kò kọ̀ wíyùn nísìn ó sì ṣe ìdíyà olóhìyà ó ti pera rẹ̀ lọ́nà tó ọba fi ábùdù sí gbogbo agbára tí ẹ bá ní ìyẹn fi sí lọ ni tí ẹ bá ti wá di pé ó ní wọ́n jábùlù kó ní ọkọ̀ ara wọn ó ti sọ̀rọ̀ àìdọ́ lọ́nu wà láàbí tó sì ti mọ̀ pé èso lọ́ni pé wọ́n tó pẹ́ alágbára wọ́n náà padà kú àti táwọn àti ìmọ̀ alágbára kò ní kú láíláí. Ọlọ́run alágbára Ọlọ́run alágbára ó dàbí kan wí. Òun náà lálágbára tó tú gbogbo agbára tó wọlé òun níbi tó ti ní ìmọ̀ sọ fún ọ yìí. Kọ́dà bọ́ wá ṣe ti Yorùbá náà ní ìbárọ̀ fún ọ nísìn. Yorùbá náà tó bá fẹ́ pàṣẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ tí kí ní bá ti kú mọ́ yóò chájì bátìrì rẹ̀ ní pẹ̀lú kí ló pẹ̀lú jíìnì sípírìtì rẹ̀ wá ṣe kí ló yóò wá dìde. Kí lẹ fẹ́ sọ fún wa sẹ́yìn lẹ́nu àbẹ́yìn kọ́ tí bátìrì rẹ̀ bá ti kú tó bá fẹ́ pàṣẹ ní kékeré àbọ̀fẹ́ lolúgbòhùn wọ́n yọ wá mọ́ wà rárá ni mọ́jọ́ dààmú rẹ̀ bí sára yìí o. Àbáwẹ̀ sára yìí bàbá tí wọ́n ṣe bàbá ń sọ. Àmọ́ kò sí táàlé sọ̀dí rẹ̀ fún ọ. Kò sí tí bàbá ò lè sọ. A gbé jáde. Báwo kò á ti mọ tásí gbogbo ká tásí nìkan náà. Abdul Latif lẹ́ẹ̀mọ jẹ́. Abdul Latif lẹ́ẹ̀mọ jẹ́. lẹ́ẹ̀mọ Tọ́ọ̀ bá ti jẹ́ bẹ̀ mo di kèfèrí. Bọ́ọ̀ bá ti jẹ́ bẹ̀ mo di kèfèrí. Abdul Kọ̀wí lẹ́ẹ̀mọ jẹ́. Abdul Kọ̀wí lẹ́ẹ̀mọ jẹ́. Bọ́ọ̀ bá jẹ́ bẹ̀ mo ti di kèfèrí. Bọ́ọ̀ bá ti jẹ́ bẹ̀ mo di kèfèrí. Abdul Wasi lẹ́ẹ̀mọ jẹ́. Abdul Wasi lẹ́ẹ̀mọ jẹ́. Bọ́ọ̀ bá ti jẹ́ bẹ̀ mo ti di kèfèrí. Bọ́ọ̀ bá ti jẹ́ bẹ̀ mo di kèfèrí. Torí gbogbo kọ̀ yìí Ọlọ́run ló ní òní kankan bẹ́ẹ̀ òní kankan bẹ́ẹ̀ ìmọ̀ yóò tó nǹkan kí ẹ̀ ń pera yín lábúdú abúdú ẹ̀yọ́ kó ń bẹ́ẹ̀ ẹ̀ wá ṣe dírámà ìdí ò lè já yọ kó bẹ́ẹ̀ lè torí àti pẹ̀lú gbogbo tí wọ́n ní yọ tán gbogbo tá a fi ìdọ́fà ìtàlẹ́lẹ́ ṣe ìdọ́fà ọkọ̀ abúdú sí òníkan ní onítàn kúlù mọ́ni àlẹ́ àfáàní ọ̀yẹ́kọ̀ wájú òrọ́bùrúkà sójà láì wọ́n ìkra. Gbogbo tọ́lọ́wọ́ bá dá gbogbo ẹ̀ ní ọ̀tọ̀ lọ́wọ́ bá ní ó kú. Gbogbo ọjọ́ ìfẹ́ ìsakọ̀ yìí kò tó dákan lọ́dọ̀ àwọn àlejò ọlọ́. Kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ súnlẹ̀ máa náà? Agbára òun náà ni. Agbára àṣẹ yìí náà ni kó báyà kú ni ó wà lọ́wọ́ ẹ̀ tó dájú. Bóun tí wọ́n ń lo tiẹ̀ léra àwọn àjànú ni ó fi mú wọn sí. Kí lọ́lọ́run wí bẹ́ẹ̀? Kí lọ́lọ́run wí bẹ́ẹ̀? وَيَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ مَحَارِبَ Ó ní wọ́n ní Suleiman ríhà àṣìbàtà tẹ̀jìrí ibi àmúrìhì. Kí ni iṣẹ́ yìí? Màlùkùránì ẹwọ bẹ́ẹ̀ kí sẹ́rẹ̀ rẹ̀ rẹ̀. Wọ́n ní Suleiman ríhà àṣìbàtà gúdú wà ṣáàrùn wà ṣáàrùn. وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاهُ شَهْرٌ
bó ti rí nìyẹn. وأسدنا له عين الكتر tajiri bi amúri yìí ولا sọ. تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين. ẹ̀yin ò ní mú Sùlẹ̀mánà àfúnni agbára hárí. sóyè adikọ́ máa darí atẹ́gùn. تجري بأمره. àṣẹ tá a fún ní kó sì máa fi sàn tó bá ní wà atẹ́gùn dúró yóò sì dúró. tó ní wà atẹ́gùn dúró yóò sì dúró. bí kí n darí atẹ́gùn gbogbo àwọn ẹ̀dá tó jáde nínú atẹ́gùn kí sì darí wọn ń la jẹ̀nu tí mo sọ fún yín yóò ní. láti ibi atẹ́gùn làwọn àjẹ̀nu ṣe kí ló pé darí bí ti ń darí atẹ́gùn ní tó ń darí àwọn ẹ̀dá tó jáde láti bẹ̀ bí amúrì yìí pẹ̀lú àṣẹ rẹ̀. إلى الأرض lọ síbi ilẹ̀ kan. التي باركنا سجا. وكنا بكل شيء عالمين. ìsọ́bẹ̀. ولسليمان الريح غدوها شهر ورواها شهر. ìsọ́bẹ̀. وأسدنا له عين الكتر. ìsọ́bẹ̀. من الجن ما يعمل بين يديه بإذن ربه. ẹgbọ́n kan ọlọ́run láwọn kan bẹ tí wọ́n ń ṣiṣẹ́ wájú ẹ̀ tí ó kó wọn ṣiṣẹ́ nínú àwọn àjẹ̀nú bí ìsìnhì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run bí ìsìnhì rọ́bì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ló yọ̀ǹda fún kí ló yọ̀ǹda fún ó yọ̀ǹda àṣẹ yìí fún kẹ́ni wàá bà pàṣẹ lọ́lọ́run fún kó bá tó o bá ń gbérí àbá yọ̀ bí ọ ni. ومن يزغ منهم. lọ́dọ̀ fi sọ yín àìpé wà mọ́ yẹ́sí منهم عن أمرنا. ọlọ́run wá ń dáṣẹ padà sọ́dọ̀ ara rẹ̀. عن أمرنا. ìgbẹ́ bẹ́yẹn bá lọ dá sàkàsàkà tí àjànú kan sọ pé tí Sùlẹ̀mánà sọ fún òun ò ní ṣe. nùsíkìrù ánà àmúrínà torí pé àṣẹ tó kọ kì í ṣe àṣẹ tí Sùlẹ̀mánà àṣẹ tí wà ní. bọ́lá ti pè náà o tún dàrú mọ́ ọ lọ́wọ́ ìjọ mi ní mọ̀ yanjú ẹ̀ kí Ọlọ́run fi ń lo àwa. ń lo àwa kí wọ́n lè mọ̀ pé kankan fúnra rẹ ni kó lè mọ̀ pé gbogbo tí mẹ́láyé tiẹ̀ nìkan ni. ilé ìyẹ̀dí olùmúrù kò là tó bá sẹ́ nǹkan tó bá lo èmi wọ́n tún máa pera ẹ níwọ̀ eléyìí ló tún máa pera ẹ lóhùn eléyìí ló tún máa pera ẹ lémi ẹ máa pin mọ́wọ́ kẹ́ ẹ má bàa pinnu ọ̀la rẹ̀ ni dárúbá ayé yìí tí ò jiná débẹ̀ nù kẹ́ ẹ má bàa pinnu ọ̀la kọ́ ọmọ pẹ́pẹ́ lẹ́yìn tó bá lò àtẹ̀tẹ̀ lómi bá tún lò àtẹ̀tẹ̀ tó yàtọ̀ sí ọ àtìlẹ́yìn yálàyà rẹ gbogbo rẹ̀ tọ́lọ́ọ̀dì lọ́lọ́run tó wà ẹni tó bá yẹ ní tó bá ní yẹ sí àni amúrinà tí ọba gbọ́rùn dúró fásẹ̀ wa. nùsíkìrù. min azabi sa'ir. a jẹ níyà kíákíá nùsíkìrù min azabi sa'ir yóò gbọ́ bí lára lẹ́yìn ọrùn rẹ̀ nísì. yóò gbọ́ bí lára lẹ́yìn ọrùn rẹ̀ nísì. sóyè àwọn tí wọ́n wá kó ṣiṣẹ́ tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ gbé ní lábẹ́ àṣẹ àwọn olókùtẹ́ yìí wá ń sìn. aláwọ̀ tí wọ́n kó ṣiṣẹ́ tí wọ́n dáhà. ẹ wo báwọn yìí àwọn ẹlẹ́bí ọlọ́run yìí bẹ́ẹ̀ ti lu ọlá yìí lọ. àwọn ẹrú àwọn ànábì ọlọ́run. ó tó bẹ́ẹ̀ ọ̀ká kí wọ́n sọ fún ọ bọ́ bá mọ́kù sọ̀rọ̀ ní kò bí òkú ń da kọ́mọ́dà o. ọlọ́run ní gbogbo ẹ̀ ní sí bẹ́ẹ̀ náà Kùránì yìí o kẹ́hìn mọ̀ pé bẹ́ẹ̀ náà Kùránì lọ́nà sọ pé لو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا. ولو أن قرآنا سيرت به الجبال. ẹ má yóò sí náà Kùránì ẹ̀ wá dáadáa ni. أو قطعت به الأرض. سيرت به الجبال bàbá ma Kùránì tó fi pé ọ̀nà Kùránì. ولو أن قرآنا. tó fi ṣe ní nẹ́kírà kìí ṣe ìtẹ́lẹ̀ mọ̀. ẹ̀tù ké bákàbákà. àbá Al-Kùránì náà ni inú Al-Kùránì náà ni kò sí pé láwọn Al-Kùránì kò sí ní márífà nẹ́kírà ni. لو أن قرآنا. èèfà àbá Al-Kùránì kan bẹ. سيرت به الجبال. táàdé fi gbogbo kí o kú láyé rẹ̀. أو قطعت به الأرض. táàdé pé kí lè ọ̀lànà kó sì bí ọ̀nù. أو كلم به الموتى. àbíkárí kòkó ó dìde kó sọ̀rọ̀ làkàdà azà Al-Kùránì jawabu rẹ̀ nù. Al-Kùránì tẹ́bi ànábì mú wáyé iná ni ó jẹ́ torí pé báyìí ní ilé torí pé gbogbo agbára tí wọ́n fi ṣe gbogbo àṣẹ tí wọ́n fi ṣe tọ́lọ̀ ni àsìkò kalẹ̀ síbẹ̀ báyìí ọ̀nà tá ànábì ńlá alẹ́ nù
kíkẹ́ ká máa ṣẹ̀rú kan àwa àláwá dé ní ẹ̀wọ́n bá ti dára padà sẹ́yìn tá a ṣẹ̀ṣẹ̀ wọn lè kúnlẹ̀ fáwọn eléyìí náà ẹgbẹ́ ya marikata ya èlò alẹ́yẹka ya ìmọ̀ bẹ́ẹ̀ ti kọ́ àtẹ̀tù wọn kọrin fáwọn eléyìí àtún sápẹ́ fún wọn àtún wọn bọ wọn lọ́tọ̀ à ń bọ wọn lọ́tọ̀ mistake ni àwọn ẹrú wa nígbà tá a téèyàn mọ́ ni tí kọ́rẹ́ǹtì wá sí kí ni o tó ti lò ó tàbá wa fẹ́ pè wọ́n ẹni lọ́jọ́ wọ́n máa ka mọ́jẹ̀mú fún ọ wọ́n máa ka mọ́jẹ̀mú ni wọ́n ní aṣọ kan ló yẹ kó lò tòràdé kan ló yẹ kó wá àbẹ́là kan ló yẹ kó tàn àní tá a lò fún ọ ní ìsìn àbẹ́là tààrà 300 million ni ẹ̀sọ́ ibi tọ́lọ̀ ti dákọ̀ tòràdé ní gbogbo táwí àti àtàbẹ́là gbogbo ìrònú àwọn èbó àwọn ti lò tán èbó ti lò bẹ̀ ó ti kó bẹ̀ náà àwọn ti sọ tí wọ́n kan di mẹ́rẹ̀mẹ́rẹ̀ àwọn tó wá padà síbẹ̀ kí ṣe tó fẹ́ bẹ̀ lọ́ọ̀ ní ìsìn àbí mo fẹ́ ṣàdúrà kí ṣe tó wá tẹ́ kí ní kàkalẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àwọn tí bẹ́ẹ̀ jẹ́ láti kó ṣe yóò bá ti ṣe olóòtú èmi ò tẹ́ ní ṣe torí tọ́lọ̀ ti ṣe fún mi ó ṣe kí ni ó ti tó kí ni wá káàkiri ìrìn oúnjẹ àárọ̀ jẹ ìrìn tọ̀sán jẹ ìrìn tálẹ́ jẹ ọlọ́wọ́ sì ni máa sàárẹ̀ kí dúpẹ́ lókù ẹ̀yin olójú kòkòrò náà lẹ́ ń dá wàhálà rẹ̀. lẹ́yìn olójú kòkòrò lẹ́ ń dá wàhálà rẹ̀ ẹ̀yin fi ń wà wá kú alẹ́ fi máa. ojú yín rà mọ́wọ́. ojú yín rà mọ́wọ́. àwọn adi pé success ló kú tẹ́yìn náà ń pariwo. kálukú wa ń pariwo success. dákọ kìtàbù àti ìmán. wá dákọ máa polówó fèètì ẹ̀sìn máa polówó tẹ́lẹ̀ ọlọ́. máa polówó gbàgbọ́ ẹ̀sìn máa tó. bẹ́ẹ̀ ni bí méjèèjì ibẹ̀ lọ́nà wa o. tó bí méjèèjì náà lọ́nà wa. nàdí ni ìmọ̀ yàṣà omi ní ìbàdí. ìbẹ̀rẹ̀ ń tọ́lọ̀ bá sọ pé wà á ilẹ̀ kàràtàdì ilẹ̀ àṣẹrà àti torí náà ẹ má lọ lè sọra yín dẹrú fáwọn kìíní ẹ̀yin náà fẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ bá wọn ṣe ẹ chájì kọ́rẹ́ǹtì kọ́ wà háì tó bá ní kọ́ wá tí ọ̀gbọ́n mọ́ sí kí ni o má dà lóhùn. ẹ̀tẹ̀ bá fẹ́ bá wọn ṣe chájì kọ́rẹ́ǹtì ní kẹ́ẹ̀dẹ́ máa lò wọ́n tẹ bá ní kọ́rẹ́ǹtì yín ló lò lẹ́ẹ̀fi wá tiwọn káàkiri. wọ́n ní kọ́rẹ́ǹtì yín ló lò lẹ́ẹ̀fi wá tiwọn káàkiri. àwọn tọ́lọ̀ sì ní akọ́ṣe ni. àwọn nẹ́bí ọlọ́run ní akọ́ṣe. tó ní fábí wù dá home ètàdì. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن كفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين báwọn eléyìí ti ṣe lọ́lọ́ ní ẹ̀kọ́ sí wọn kò sí tọ́gbọ̀rọ̀ tó sàgbà fún amáyé ilẹ̀ àfọlọ́ Subhanallah